gbogbo ẹ̀yin àfáà tí ẹ ń tẹ̀lé ọba Àwo tẹ́ máa sí Allahu Akbar Allahu Akbar sẹ́rí pé ọba Àwo tó ti gbé yín ní ó ti gbé yín gógó báyìí. ọba Àwo tó ti sọ yí pé oníṣẹ̀ṣe là wá àwa dẹ̀ kí gbogbo oníṣẹ̀ṣe wọ́n dẹ̀ ṣẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe fáwọn oníṣẹ̀ṣe bó ti gbọ́dọ̀ rínú nílẹ̀ Yorùbá. a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìgbò àdẹ̀kù ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé. Oníṣẹ̀ṣe ni àwa àdẹ̀ ń ṣèṣẹ̀ṣe ní ti dáadáa nǹkan tí a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ máa lọ ní àlàáfíà kẹ́ jẹ́ kẹ́ ọdún yìí kó dùn kú láàrin. èèyàn níjọba ńlẹ̀ Yorùbá kó wá dórí ọba yẹn tán kọ́ máa sọ pé ìsìláàmù lọ̀gá ìsìláàmù lòun ń parọ́ fún yín ni. èèyàn níjọba tán nílẹ̀ Yorùbá kó ní kìrìsìtẹ́nì lòun yóò ṣe tí wọ́n ń ṣe é débẹ̀ ni. yóò ṣe tí wọ́n ń ṣe é débẹ̀ tó bá wá ṣe tí wọ́n ń ṣe débẹ̀ tán tí wọ́n ń parọ́ fún yín tọ́ba Àwo bá ń gbé yín góńgó ó yẹ kẹ́yìn lè mọ̀ ẹjọ́ jókòó ẹjọ́ wà náà ni àmàlà ń bẹ wájú ọba Àwo wọ́n ń jẹ fùfú ń bẹ níbẹ̀ wọ́n ń jẹ iyán ń bẹ níbẹ̀ wọ́n ń jẹ sẹ̀mó ń bẹ níbẹ̀ wọ́n ń jẹ wọ́n tún gbé ìrẹsì wá wọ́n ń jẹ gbogbo ẹ̀. ọba Àwo wá ń sọ fún yín pé ẹ̀bà tẹ́ ń jẹ nìkan làwọn náà ń jẹ ẹ sì bá gbogbo oúnjẹ yẹn wájú wọn. tí wọ́n bá ń parọ́ fún yín táwọn bá fẹ́ máa gbé yín táwọn fẹ́ máa gbé yín mọ́ra ó yẹ káyìn lè mọ̀ pé kábíyèsí oúnjẹ bíi 6 lọ́wọ́ wájú yín tẹ̀ ń jẹ yìí bí ó ti rí fọba ńlẹ̀ Yorùbá nù. àbí ńgbà tán fẹ́ jọba ṣé ìmáàmù ìlú ló wá ké Kùránì fún wọn lórí àga yẹn àbáwọn àfáàlú ni wọ́n lọ fi wọ́n síbẹ̀ ó létò tí wọ́n ń ṣe débẹ̀ kéèyàn má parọ́ fún wa nílẹ̀ Yorùbá bí yóò bá jẹ sẹ́nítọ̀ nílẹ̀ Yorùbá bí yóò bá jẹ gómìnà nílẹ̀ Yorùbá bí yóò bá jẹ president nílẹ̀ Yorùbá yóò lè ragbó fún yẹn o yóò lè rọtí fún yẹn o yóò lè ràdá fún yẹn o yóò lè kóbọn lé wọn lọ́wọ́ o tí ò bá wá lè kó lé wọn lọ́wọ́ yóò lè fún wọn lówó rẹ̀. tíyẹn bá wá ní mùsùlùmí lòun kó wulẹ̀ mọ́ débẹ̀ tó bá ti débẹ̀ wá ṣe tí wọ́n ṣe níbẹ̀. ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́ ilẹ̀ Yorùbá kò kí ń ṣe ilẹ̀ tí yóò máa sọ pé kíní kan lòun irọ́ o ìtọ́lọ́run bá ti fún ẹ níbẹ̀ tó bá ti pé mùsùlùmí lọ́lọ́run bá pè ẹ́ dì í mú kìrìsìtẹ́nì lọ́lọ́run bá pè ọ́ dì í mú oníṣẹ̀ṣe lọ́lọ́run bá pè ọ́ dì í mú wà á máa dúpẹ́ lórí ìtọ́lọ́run bá fún ọ níbẹ̀ ó sì máa àtẹ ètùkà wà kún mi náà ṣáàkiri iná gbogbo ẹ̀yin àfáà ẹ má gbàtàn jẹ ilẹ̀ Yorùbá la wà ilẹ̀ Yorùbá la wà bí yẹn bá sì sọ Lárúbáwá ń bì yóò tú sí Yorùbá o torí tó bá tú sí Yorùbá wọn lè gbé ẹyẹ tó bá ti wá mọ̀ pé Yorùbá ò nítumọ̀ Islam nìkan ni Quran nìkan ni wọ́n rán ní Muhammad sallallahu alayhi wa sallam lórí ahọ́n àwọn èèyàn rẹ̀ tí ó fi bá wọn sọ̀rọ̀ tó bá wá láhàn ẹlẹ́fẹ́ ló ń bí àgbọ̀ o á sẹ̀ tú sí Yorùbá náà ni o Yorùbá ni wá ń bí ẹ má parọ́ fáwọn èèyàn mọ́ o tẹ bá wà mọ̀ pé ẹ fẹ́ parọ́ ẹ kúrò lórí ọba ẹ sọ ààfin yẹn ẹ sọ